I will start with Ibile. Concerning the video I posted, I don't have much time. I'm busy. I will have a lot of things to do. But out of no time, we can still get time. We can still fetch time for the time there's no. This is what happened. I don't want to spend much time, but I'm going to explain things to details. A lot of people have been commenting. Let me go through the comments. That's why Ibile case is different. I can come for Ibile because of Esabod, because a lot of people have been hiding under Facebook, doing evil to me. They are evil and they are calling me evil. They are thieves and they are calling me thieves. They are robbers. They call me names. Orúkọ tí wọ́n jẹ́ tí àwọn àti bàbá wọn jẹ́ ni wọ́n pè mí. And so a lot of people have stolen from me and they pretend to the whole world that they are not, that I'm lying. Okay? Èmi ní kingdom mi, I will not die young but live to the glory of God. I am telling you authoritatively that ìyẹn ogún ọdún máa ń gbóná, ìyẹn ogún ọdún máa ń gbóná. So now I'll start with the Ibile. Mo dẹ̀ máa sọ̀rọ̀ family in-laws mi náà. I'm going to talk about them because olè pọ̀ gan ní orílẹ̀-èdè Nàìjíríà. Òun lè ṣe rí pé international thief náà máa ń wọ. A lot of international thieves bírò àwọn neighboring country ní Nigeria yẹn wọ́n máa ní wọ́n wá possess land. Some people saying that even Fulani they are possessing the land of Nigeria because Nigeria àti Yorùbá o everybody ní Nigeria yẹn. Mo sorry to say for those of you who don't have the opportunity that have not stole from people, I'm sorry, you are not part of it. But majority also stealing from people. Wọ́n gba ilẹ̀ onílẹ̀ ẹ̀pẹ́ yẹn sìn the land grabber they had said they are nothing. Wọ́n grab ilẹ̀ káàkiri ni. So òun mo ṣe dárúkọ Ìbílẹ̀ sí mi báyìí. Ó ti yé bẹ́ẹ̀. So Ìbílẹ̀ ò ja èmi ní olè, Ìbílẹ̀ ò dẹ̀ grab ilẹ̀ mi. Gbogbo ẹ̀yin olórí burúkú ọmọ àtẹ̀yin olóṣì tí ẹ máa ṣán kú mọ́ ìyá yín lójú. Tí ẹ ti ń wá tag mi tẹ́ ń ṣọwọ́ báyìí tẹ́ ti ń bú mi lábẹ́ platform yín. Àmì lábẹ́ platform mi to be fighting for the crazy people. Ẹ jẹ́ kó rí yín pé and picture tí mo dẹ̀ post mi ò post pé mo ń romance àpé mo sọ pé mo fẹ́ Wasiu Ayinde. Mo ti mọ̀ rí àfi ẹ̀yìn dẹ̀ ni ó ti di nǹkan tégún fi ṣọ́. Irọ́ tó bá dẹ̀ sọ pé gbogbo tí mo dẹ̀ sọ mọ́ kò sí ọ̀kan tí mo fi pa irọ́. Tí Ìbílẹ̀ bá jà mí lólè sí tó bá jalè má sọ pé ó jalè. Kò jalè ẹni tó lè kó lọ́dọ̀ tèmi ó lè jà àwọn èèyàn lólè and personally wọn ti gbọ́rọ̀ ẹ̀ wá bá mi. But ní àwọn tó ń ra ilẹ̀ ẹ̀pẹ́ tí wọ́n ń jalè lẹ́pẹ́ tí wọ́n ń jalè tó máa sáré lọ tà fún tó máa pe Ìbílẹ̀ tó lówó lọ́wọ́ wọ́n ní Ìbílẹ̀ wà nínú àwọn tó ń ra àwọn ilẹ̀ wọ̀nyẹn tó yẹ pé ilẹ̀ míì nínú ló ṣe cause a lot of problem fún. So in tí n bá mọ̀ ni mò ń sọ mi kì í sọ nǹkan tí mi ò mọ̀ story tí wọ́n bá gbé wá fún mi bó ṣe wà yẹn kò kì í dùn dáadáa lẹ́nu mi tó bá wù mí láti ṣoore fún yàn má kàn ṣe tí yàn má kàn dédé wá bá mi kò kàn wá wò pé bóyá o fẹ́ máa use mi ó máa ń kẹ̀tì orí mi somehow. Okay, so ẹ máa farabalẹ̀ kẹ́ máa gbọ́ ṣé ti yé yín mẹ́yẹn mi hold anybody in explanation but at the same time tá bá rí gbogbo nǹkan mi tó yẹ ká sọ tá bá sọ àwọn criminal yẹn wọ́n máa prove to the world pé àwọn ni innocent wọ́n máa pe olódodo ní ìkà èèyàn. So I will going to expose a lot of people today. Ṣé ti yé yín I'm going to expose a lot of people today. So ká tó máa lọ ṣé mo pé mo ti ń pariwo ti pẹ́ pé Malaika jà mí lólè tí ní ọ̀dà law pretense ni ó fi system ó le gidi Malaika jà mí lólè lágbára Ọlọ́run ó jà mí lólè lágbára Ọlọ́run a máa treat case ẹ̀ tó bá when it is time. Ìyẹn ogún ọdún mo sọ pé ó máa ń gbóná o èmi ò dẹ̀ ní kú tó bá jẹ́ torí ẹ̀ lẹ ṣe di ogun mọ́ mi tẹ́ ẹ pọ̀ tẹ́ wò pé lẹ ń wá ogun sógun lójoojúmọ́ pé tó ogun bá pọ̀ lórí àkú èmi I will not die but live to the glory of God ọmọ mi náà ò ní kú gbogbo ẹni bá wá ibi fún mi ló máa kú dànù torí ẹ̀ I'm going to expose them. Bíbélì sọ pé bòmí mọ́ra kí n pa mí mú ní Bíbélì Yorùbá sọ pé àìsàn sọ pé bòmí mọ́ra kí n pa ẹ́ ní orúkọ tí àìsàn jẹ́ tó mi láṣẹ kí n fẹ́ lẹ̀ ó ti yé so K1 mo ti sọ ń gbà yẹn irọ́ ló pamọ́ ìwé ilẹ̀ tí K1 gbà lọ́wọ́ mi ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn náà ní àárọ̀ yìí
mo ti ṣe ṣáàtì nígbà tí mo wà ní Nàìjíríà náà ṣé ti yé yín but every day àwọn kan ń lọ àwọn kan ń bọ̀ sórí social media ni. irú eléyìí sì ti gbẹ̀bá yìí òun kọ́ ló gbà eléyìí this one tó wà lọ́wọ́ mi ń sìn it got to do with olórúkọ ńlá tó ní owó gidi ní ẹ̀bọ̀dé you know one thing nípa àwọn èèyàn tó ń wò mí lórí social media àtàwọn tí mo mingle mọ́ they really disrespect me on this social media kí tẹ́ ń ṣe lórí social media wọ́n disrespect mi gan táwọn èèyàn bá tó on a good day gan Malaika nígbà tí ma ṣe show fún kó lè wojú mi because ẹni tó bá ti kówó fún yàn tó bá ti fún yàn tí inú alágbàro bá gùn ṣọ̀bọ̀lọ̀ bá ẹni tó bá kówó fún yàn ọ̀gá ẹ̀ ṣó ti yé ó máa gba gbogbo owó yẹn jọ tó bá ṣe mú ṣe send mo ṣe post picture wọn lot of people have been feeling somehow ẹnìkan ti tag mi ní síndodo ayé yín fẹ́ bàjẹ́ ni ṣé mo sọ fún yín pé they are criminal to me they are criminal ọlọ́ Ẹlẹ́dùmarè gbọ́ bí Wasiu bó ṣe lówó tó yẹn tẹ́ bá wojú Wasiu máa bẹ̀rẹ̀ lọ́dọ̀dọ̀ Wasiu ilẹ̀ 2 plot lélẹ̀ mi ní láti máa fi wọ̀nyí lójoojúmọ́ tó ti yé yín wọ́n ti ń ja olè yẹn ti pẹ́ tí kulé ò bá dẹ̀ pààyàn tó dé olè ríyàn mú àwọn ará ilé gan wọ́n wà nínú àwọn tó ń jà wá lólè àti àwọn nǹkan táwọn ìlọ náà fẹ́ máa ṣe nìyẹn tó ti yé yín ọjọ́ kan má dẹ̀ foko mi dáná ọjọ́ kan la máa ń kọ́ mi ilẹ̀ lè wá kúrò lè jọyè ilé bàbá ẹ̀ I'm going to expose everybody here today. Me ti share gan. Let me share it to the social media. Lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnìkan ti wá bá mi wọ́n ti send message sí mi Manuel sọ pé ó ti yọ orúkọ ẹ̀ kúrò nínú orúkọ K1 o. Do you think I'm dragging K1 because of Manuel Oropo? When Titi Masha was in that house, I started talking to Wasiu Ayinde because even kó tó fẹ́ Masha ló ti gba ilẹ̀ yẹn lọ́wọ́ mi kó tó tẹ́wá wo ọmọ tí Masha bí sí Títí tó ti dàgbà tó yẹn. What I'm telling you, mo fẹ́ fi ojú mo bọ̀ kí n kọ́kọ́ share video yìí náà. Because all of you bombard people on the media so that to tell people that she's lying. Ẹ máa sọ olóòtítọ́ donírọ́, ẹ máa sọ onírọ́ dolóòtítọ́ ẹnu ẹlẹ́wà yẹn. Àwọn Fúlàní wọn ò tí gbalẹ̀ lọ́wọ́ yín wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Tẹ́ bá ti wà lórí ìwà burúkú tó yẹ pé ìwà burúkú lẹ fẹ́ máa wù. Ìwà burúkú ni ẹ fẹ́ máa wù ní ayé yín tó jẹ́ pé máa rí òtítọ́ nílẹ̀ báyìí máa sọ pé irọ́ ni. Ẹ máa rí irọ́ ẹ máa pè ní òtítọ́ ẹ máa pọ́n irọ́ léwé fún yàn. Ìyá máa jọ ó jọ wò jẹ́ ń sọ fún yín. Kò síbi tí ìyà ò sí o kò síbi tọ́lọ́wọ́ ò ti lè fi àjẹyàn ọ̀bọ tí ẹni tó bá ṣèkà tó lódodo bá fẹ́ jìyà àbí tó ní ẹlẹ́ṣẹ̀ bá fẹ́ jìyà olódodo máa ń pín bẹ̀pọ̀ tẹ́lẹ́ṣẹ̀ gọ̀gọ̀ ló máa ń pọ̀ jù. Ẹlẹ́ṣẹ̀ yẹn wọ́n sọ fún pé because you are there wọ́n lè sọ pé okay o go and pay fine but sórí ẹni tó ṣẹ̀ṣẹ̀ yẹn gan wọ́n á sentence ẹ̀ ìyẹn mi pé gbogbo ìwà burúkú tẹ bá ń kọ̀ sí fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà ó lè burúkú tẹ kò ń jà tẹ máa parapọ̀ so that tó má ti lè sọ pé where is your small perfume? Kí ló wí? In the bag. I want to share this video.
The law will save you guys. Injustice. I want to share. I'm coming. Excuse me. So, ṣé síbà sí fẹ́ wọ̀ lọ? Ṣé nǹkan ṣé nọ́mbà kan wà lókè tó ń wò ni? Okay. Let's continue. Ṣé o mọ̀ pé òkè ńlá ìkàríwó tó rọrùn mi máa ń lọ sókè ni mo ṣe ń dóde. No, mi kíní eléyìí dẹ̀ wo mi Tolú. Wo bàtà yẹn ó fìtì ó máa ṣaṣọ yẹn. Even gan this your boots brown one yẹn or black one yẹn ó máa ṣe aṣọ tó wọ̀ yìí. Who is your lady? Somebody said, leave my lady alone. Kò ṣá tight, àbó tight. Is it tight? Ṣé wà comfortable? Torí pé máa ń like bàtà tó wà comfortable torí ẹ̀ ló ṣe máa ń stick to àwọn èyí tó bá ti like mo ṣe ń sọ bẹ́ẹ̀. Mo ṣe mistake mo post ọmọ Ṣọlá gan sí orí Facebook mẹ́rin mo dẹ̀ ti rí tó sọ pé leave my children out of this. Ọmọ ẹ̀ ò ṣẹ̀ mí o ti wọ́n fúnra rẹ̀ ṣẹ̀ mí àti ìyàwó ẹ̀ gbogbo yín pátá kò sí téèyàn bá lògùn kan tí ò bá fi dára lé ẹ̀wà àtàgùn ò lè sá fún dínkẹ́ I will pardon all of you anybody tó bá ti sọ pé òun yọ mí lẹ́nu I will disgrace you ìjọba máa bá wa dá sí i ṣé tó pé mo máa ń sọ mí nǹkan fẹ́ àwọn ará Facebook nǹkan màá ní kàn dá sí i ó ti yé yín torí pé torí ẹ̀ lé gbogbo yín ṣe ń sá kiri kàbàkàbà ẹ máa lọ sọ́dọ̀ bẹ́ẹ̀ dákun yẹn kò sọ̀rọ̀ Wasiu tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtọ́jọ́ tó ti sọ̀rọ̀ Wasiu ni mo ti dislike bọ̀bọ̀ yẹn náà yàtọ̀ sí nǹkan tó tún ṣe yamayama bẹ́ẹ̀ náà ni ẹ sáré lọ sọ́dọ̀ ẹ sábọ́ọ̀dù because ẹ ti mọ̀ pé gbogbo wọn ẹ̀fẹ́ confidence if you are actually a good person if you are not a criminal why are you running kàtàkàtàkàtà why are you going up and down bí mo ṣe wà ń sè mi ò sáré kiri mi ò sáré lọ báyàn. I'm coming. I want. Okay. Mo fẹ́ tilẹ̀kùn. What? Your headphone.
mo tún ti fẹ́ lọ tilẹ̀kùn báyìí mo ti rò pé o ti ṣe bó gbé ètò orí yẹn ṣe bó gbé ètò lórúkọ ẹ̀ tí etí yẹn tó máa fi ń gbọ́ music ló ń wà bí gbàtọ́ yẹ kó má máa di kiri bí kíní ní bí igi I don't know mo ti fẹ́ lọ tilẹ̀kùn sí ìwé tó ti wó orí bẹ̀yẹ dáadáa Sarah ṣé kò jábọ́ sílẹ̀ gbọ́n orí bẹ̀yẹ gbé dúfẹ́ yẹn sókè kú gbọ́n because gbogbo ẹ̀ ló kó sí kíní tó yẹ máa ń sùn àgbé music ó máa gbọ́ music I don't know orí you found it? mo fẹ́ kó ṣe tán ní ìlú kò sí ní nàìjíríà wo ẹ́ bóyá o ti dé hàn ṣùgbọ́n àti ìwọ̀n àdì kúkúkú bóyá o ti dé mọ́nú báàgì check your school bag check ẹgbẹ́ ṣé ẹyọkàn ló wà méjì one the second one tó bá rí wọ̀n yẹn ẹ̀jẹ̀ bí ìkejì á ṣiṣẹ́ tí ẹyọkàn ò bá ṣiṣẹ́ look at one key tẹ̀ fún mi kọ́kọ́rọ́ yẹn you want to use it àbí o fẹ́ mú kí ni. tí kò bá ṣiṣẹ́ ìkó ìjẹjà ìjẹba tí ìṣe méjèèjì ló wá ti ẹjọ́ excuse me. So a lot of things happening ṣe rí kọ́lọ́run kó jọ àwọn reason tí mo fẹ́ fi sọ̀rọ̀ yìí lónìí because tó bá mọ tòótọ́ ń gbà mí tó bá lọ ń cover láti lè sọ pé ó fẹ́ defend ẹnìkan máa padà harm ẹ later ni in tó harm ẹ sábọ̀dù lónìí nìyẹn àti àwọn others tó yẹ pé on a good day àwọn èèyàn kan wá rò pé mo ń wá fún Esabod báwo ni èmi ṣe máa ṣiṣẹ́ mo ti ṣiṣẹ́ owó wọ́n bá ní kéèyàn mí boast ní ọjọ́ orí tèmi àti ní gbogbo bí mo ṣe ti struggle láyé ẹnìkan ò lè sọ pé nígbà tó bá di pé kí n máa rest tàbí kí n sinmi láì kí n jèrè iṣẹ́ tí mo ṣe kẹ́nìkan ní kí n má jẹ́ kó máa fi ọ̀bọ lọ èèyàn do you understand amúdẹ̀ tí ń gba ọ̀bọ fún àwọn èèyàn for long time because màá kọ́ máa wí pé eléyìí àgbàlagbà ni eléyìí ọmọdé ni tá a bá sọ̀rọ̀ bá wọn lè sọ pé torí pójọ́ ọmọdé eléyìí a lè sọ pé kínní wàá ṣoore fún wọn at the end of everything wọ́n á fagilé gbogbo rẹ̀ tó ṣe yẹn wọn ò ní jẹ́ kó rí kankan bẹ́ẹ̀ mi ṣe wà yìí anyway ọ̀rọ̀ púpọ̀ ò kábọ̀n number one kí kọ́kọ́ ká tó máa lọ nínú story wọ̀nyẹn mo ní mo fẹ́ wo àwọn comment tí àwọn èèyàn comment sí abẹ́ platform sí abẹ́ picture wọ̀nyẹn tí mo try láti gbé ẹni tó bá ti mọ kí lórúkọ ẹ̀ very dark boy called me very dark boy called me I messaged you before call me when you get my number okay call me if you cannot get me anytime if you cannot get me on my number just message me I need to discuss with you because only ẹnìkan gan ó ní ọ̀rọ̀ kan anyway okay. Now reason
reason why tí mo fi post picture tí mo post lánàá ẹ rí pé àwọn mẹ́ta mo post nsìn I mean mo kọrúkọ wọn àti others mo ní ìbílẹ̀ K1 Wasiu Ayinde Sule Malaika Paso àti others okay so I post you can see this one this is K1 I've been saying this for long but each time tí event bá ń yọjú tó ní láti call attention and láti lo some things as evidence too on the media but you know àwọn kọ̀ọ̀kan ò value but as some people too important personality for them to understand what I'm saying and people around me and the people international because Canada ni wọ́n pè bí báyìí a lot of people tó ń bá rí mọ́ tó ń sọ pé oh these are Nigerian they are influencers they are singers they are celebrity but this lady dragging them if I don't do it like this they will not understand so I'm doing this for people also to understand so this is K1 tẹ́ bá wo K1 sìn ẹ jẹ́ àwojú K1 sìn tẹ́ bá wojú K1 níbí báyìí ẹ máa rí pé tuntun yàtọ̀ jù báyìí lọ ìgbà yẹn ó sì kò dẹ̀ sówó lọ́wọ́ ẹ̀ ìgbà yẹn K1 wọ́n ń dáwó fún jẹun báyìí ni bẹ́ẹ̀ ni bọ́n ṣe máa ń sọ pé ẹnìkan ní problem ẹgbẹ́ wá celebrity ni wọ́n ń dáwó fún wọn gbóhùn wá sórí social media but ó ní àwọn bàbá àṣàlẹ̀ ó ní gbogbo ó mọ gbogbo àwọn tó ti kọrin fún tó ti mọ̀ bọ́n ṣe ń dáwó fún gbà yẹn ni lára àwọn owó tó fi survive nígbà yẹn owó tèmi wà ńbẹ̀ àti lára àwọn nǹkan tó fi survive nígbà yẹn ilẹ̀ tí mo sọ nínú ó wà níbẹ̀ so tẹ́ bá wá rí K1 lẹ́yìn ẹ̀yin tí ẹ ṣe mọ̀ K1 níbi 5 years ago 10 years ago tí ẹ wá ń sọ pé òkè irọ́ ni Auto Bola pa mọ́ K1 so ti ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn I'm sorry to say mo fẹ́ something must be wrong with you because I cannot be lying I will just sit down look at my stature look at my age look at country tí mo ní mò ń gbé and I'll be talking and I'll be crying and I will continue to explain like this and you believe after complaining I'll be talking for like 8 years more than saw the same story and I'm repeating it every day like that and you be telling me that I'm lying something must be wrong with your brain either you are old or young if you are older than me I'm sorry to say that to you but if you can tell me if you are telling me if you have your brain your number 6 is working and you are not a criminal you cannot be telling me that I'm lying against all these people because tó bá kúrò dé stage kan torí pé àwọn èèyàn go ra tẹ́lí bó ṣe ń sọ̀rọ̀ ńsìn òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ but they are not here because àwọn ló control media if you are lying to some level ó níwájú àdé kó sọ pé ẹ jẹ́ dáríjì mi o mo ń purọ́ mọ́ wọn ni o mo fẹ́ gòkè ni o mo fẹ́ kọ́ mọ̀ mí ni o mi ò ń ṣe èèyàn bẹ́ẹ̀ o àwọn èèyàn ti mọ̀ mí mo ti mọ àwọn èèyàn dáadáa nínú ayé kó tó di pé mo wá sórí social media ṣó ti ẹ̀yin kí n tó mọ Malaika gan Malaika mọ̀ pé mo mọ ọlọ́pàá nígbà tí kó tó di pé Wasiu tọwọ́ sí tó wá lo ọwọ́ agbára pé olè ńlá lòun Wasiu is a thief reason tí mo fi gbé kiri ìjáde lónìí mo rí ọwọ́ bí bàbá àwọn ìlọ mi náà ti kú so it's going to be long ó dẹ̀ lè má tún long I will tell you and àwọn ìlọ mi náà I'm going to expose all of them because tí bá ń pọn yín lé tẹ́yìn wá fẹ́ máa ẹ̀yin criminal tẹ́ bá fẹ́ máa ṣe bí pé ẹ̀yin ni righteous ẹ̀yin ni good person tẹ́ fẹ́ turn me complainer me to accuse I will expose you wàláì kò sí nǹkan tẹ́ fẹ́ offer mi. àkùrọ̀ mi ti lómi inú kójò tó rọ̀ ká má bàa jìyà ni mo ṣe yá mọ́ jìyà lọ́fà kí má bàa jìyà tó bá dìgbà tí má ti wá ń dàgbà tí bá lè ṣiṣẹ́ bí mo ṣe ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ náà ni mo ṣe ń ra gbogbo nǹkan tí bá rà yẹn bẹ́ẹ̀ ni tọ́n bá fi lé ti délé ó ti rest kókó rest in peace kò ní ṣe anything kò support anything but èmi because even gan despite pé wọ́n ń show mi ipe criminal pọ̀ Nàìjíríà mama sọ I send money car to Nàìjíríà ìgbà tí mo dé Canada ẹ̀ mọ mọ́tò tí mo ti send sí Nàìjíríà mi èrè mélòó mo jẹ́ majority èrè ẹ̀ wọ́n gbà lọ́wọ́ mi wọ́n jẹ́ ni but I just believe that ilé ni àbọ̀ sí ní oko ilé mo ti bẹ̀rẹ̀ business yẹn I must be established ẹni tó bá ní kó má ṣojú wọn ṣẹ̀yìn ẹ̀ anybody ni mo sọ mi respect anybody tí o bá ti fẹ́ kí n wà lálàáfíà tẹ́mi fẹ́ ire fún ẹ tí wọ́n fẹ́ ibi fún mi ibi máa padà jí ẹ́ last ni tó bá lẹ̀ pọ̀ lórí mi ogun tó jọjọ orí ẹ̀yìn náà ó máa dìde sí yín so ìgbà tí wọ́n ti post nísìn many people ti lọ sọ́dà comment ṣé ìbílẹ̀ jẹ́ lówó ni ṣé kíní kan tó gbalẹ̀ ẹni because story yẹn ni mo máa sọ ẹ gbọ́ ẹ jẹ́ kí ẹ farabalẹ̀ mi ò kàn ń sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ nítorí pé mo fẹ́ make owó orí social media tí bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí mo forfeit àwọn nǹkan tí mo sọ pé let me continue and continue working because I want my daughter to have a better life to have a good life
torí pé táwọn èèyàn bá tọ́jú ẹ tí wọ́n bá jealous ẹ títí tí wọ́n bá rí pọ́wọ́ wọn ò ká ẹ wọ́n á dojú ìjà kọ́ mọ́ ẹ wọ́n á máa fọmọ nà ẹ wọ́n á máa fà ẹ́ báyìí wọ́n á fẹ́ náà já ẹ tán wọ́n á máa dà ẹ́ láàmú we have seen that. So mo dẹ̀ wá pé let me stay in abroad let my daughter tó bá ti stay ní abroad ọkàn mi máa tún padà balẹ̀ sí but dẹ̀ mọ̀ pé Wasiu is connected to everywhere mo ti sọ pé mi ò ní drag ẹ̀ mọ́ but mi ní drag Wasiu a máa drag mi systematically a máa sọ bí a máa feel a máa ṣe bí pé bóyá gbogbo ń ta sọ wọn irọ́ ni ṣé nígbà tó sick tó gbé tó jẹ́ pé almost òkú ẹ̀ ni wọ́n gbé wá sí Canada bí báyìí yes ó ti fẹ́ kú tán wọ́n fẹ́ ṣe kí ni operation fún Nàìjíríà ó lóun ò fẹ́ oníkan máa gbé lọ sí Canada ipe because wọ́n lè sabotage òun ní Nàìjíríà ó tún fi kọrin nígbà tó tún dé ó wá dé nígbà tó máa rí ẹnìkan tó rí bí mugun mo wà lára àwọn tó rí ngbà yẹn tó owó tí mo sọ pé owó mi wà nínú àwọn tó fi gbéra dìde two plot of land ló gbà lọ́wọ́ mi ní ìpúrọ́ mọ́ gbà tó disturb mi títí tí mo dẹ̀ ti mọ̀ ti pẹ́ mo ti mọ̀ Wasiu for long àwọn ẹ̀yin kan tẹ̀ kan rude sí mi tẹ̀dẹ̀ ń respect àwọn kan tó jẹ́ pé wọ́n tó mi ikú burúkú ló máa pa gbogbo yín dànù yàtọ̀ sí Adébùkọ́lá nìkan ni mo ń forgive nínú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ má sọ pé mo fi sílẹ̀ ṣé Malaika ni ò jà mí lólè ni Malaika yẹn èmi àti ẹni case ó lè gidi ní Malaika wọ́n máa ní wọ́n purọ́ mọ́ wọn ní gbogbo wọn bọ́ ṣe lórúkọ tó wọ́n lórúkọ tó mi sórí tí mọ́ alágbàro bá ti gùn ṣọ́gbó lọ báyìí ẹni tó gbóko fún ni bàbá ẹ̀ òun ni yálà ìyá wọn ni mí èmi Bọ́lá mo sọ bẹ́ẹ̀ nílé ilé mi náà tó fẹ́ máa ṣe bíi pé wọ́n jẹ́ nǹkan kan àwọn ọmọ wọn yẹn bàbá wọn ti kú máa tún wá tẹ̀sọ̀ máa wá tú àṣírí àwọn ọmọ wọn yẹn àwọn ọmọ burúkú pọ̀ nínú àwọn ọmọ yẹn Ọlọ́run má jẹ́ kí wọ́n sọ ọmọ wọn adọ́mọ burúkú ní orílẹ̀-èdè yẹn people now they are turning people children against them and some majority of people tó ń sàn àwọn ọmọ lọ́wọ́ di ọ̀tá wọn yẹn wọ́n nílì ìtọ́jú ọmọ wọn gbogbo yín tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ní àwùjọ wa ní orílẹ̀-èdè Nàìjíríà kí orílẹ̀-èdè má bàa ṣẹ́tù ní jẹ́rìí ọmọ tẹ́ bá ti ń jọ máa kọ lẹ́nu yín lágbára Elédùmarè tẹ́ fẹ́ kí ilé ti yín tòrò tẹ́ ń dalé onílérú àdàbí tó yẹ pé kẹ́mi dàrú ni mò ń ṣe ṣùgbọ́n tó yẹ pé kó dá ní gbogbo ẹni tó bá ní káyé mi bàjẹ́ ayé yín máa rùn jégé ọwọ́ mi rèé lókè ó ga jù bí mo ṣe bọ́wọ́ sókè sí ó ga jù orí mi lọ gbogbo ẹ̀yin ọ̀tá mi máa ga jù yín lọ láyé ní gbogbo ọ̀nà ní ìgbà tí Ọlọ́run bá fi ọ̀rọ̀ sẹ́nu mi torí bí mo ṣe ń sọ lórí Wasiu yìí tó bá jẹ́ pé ó ti ṣojú ìṣẹ́ mi ní ta ló fẹ́ Wasiu wọ́n ló lówó àwọn ọmọ òṣì àtàwọn jésìbẹ́ àtàwọn olórí burúkú tó máa tún fi ṣe ritual ni ó máa lọ ní ìkójẹ́ kí ló kọ́ nígbà tí ilé mi ò kó gbogbo yẹn jẹ ẹni tó bá ti ń ṣe nǹkan tó right tó ń ṣe right thing òun náà ni èmi fẹ́ láwùjọ ni Ọlọ́run náà dẹ̀ fẹ́ kò ń ṣe torí pé lówó lórúkọ èmi ò lórúkọ ni àwọn èèyàn wọn kàn fẹ́ káwọn èèyàn rí lè mọ̀ pé mo lórúkọ pé mo jẹ́yàn gidi èèyàn gidi ni mí nígbà tí èmi bá wà tí àwọn celebrity bá jà mí lólè ṣé mi ja celebrity lólè ni ọmọ kan tó sanwó ilé tó lòun fẹ́ gbalé lọ́wọ́ mi mo mọ̀ nítorí pé mo mọ̀ pé àwọn kan ló ràn wá tó fẹ́ máa plant gbogbo àwọn idiot àwọn olórí burúkú ọmọ tó ń practice terrorism wọ́n fẹ́ máa plant wọn sórí platform mi àmì sínú ilé mi ni mo ní nǹkan kan tí mo fi ṣe bẹ́ẹ̀ máa jojú wọn ó ní nǹkan tí má ṣe mi ò lè gba nǹkan nìkan fún tèmi èmi give out ní bí ó ṣe wà kò convenient fún mi it's not convenient but I still give whatever I have a máa fún yín tó ẹ máa sọ pé ẹ fẹ́ máa jojú èmi ẹ fẹ́ máa ṣèkà fún mi máa ṣèkà fún yín ìkà tí mo máa ṣe yẹn kò ṣe pé máa ṣépè fún yín èmi náà ṣe rí a máa jọ ẹ tú mi tí bá ti ṣe má bò mí láṣìírí tú mi síta I'm ready to expose you but má purọ́ mọ́ mi o ẹni tó bá purọ́ mọ́ mi ò ní ṣe kò ní jèrè ọmọ láyé ẹni bá purọ́ mọ́ mi máa ṣánkú ẹni bá purọ́ mọ́ mi ṣùgbọ́n èmi ò ready láti purọ́ mọ́ anybody I promise. tí n bá sọ̀rọ̀ kí tó máa lọ lórí ọ̀rọ̀ mi tí n bá sọ̀rọ̀ pásítọ̀ ìpò ìṣe báyìí fún mi ó ṣe ni o mo wá bèrè tí n bá sọ pé eléyìí ṣe báyìí fún mi ó ṣe ni o ẹ máa wọlé káàkiri máa mú gbogbo àwọn ọmọ ẹ máa sọ wọ́n di ọ̀tá ìyá wọn simply because you want to be stealing from me you want to be stealing their wealth and their property and I notice that and I'm trying to tell them that okay o wọ́n ń ṣe bá àwọn kan wà báyìí tó jẹ́ pé owó wèrè kan tó gbé dání they are trying to destroy order kó ra gbogbo nǹkan yín owó yẹn náà kẹ̀dẹ̀ ni wọ́n tún padà gbà lọ́wọ́ yẹn ẹ̀ ní fi ṣe kankan
àwọn try láti máa brain láti máa ṣí yín níyè ẹ máa wá ṣe bíi pé ẹ fẹ́ máa play game lórí mi ẹ tó bẹ́ẹ̀ tẹ́ bá pé tí ọ̀tá mi bá pé bílíọ̀nù ẹ máa yọ sọ̀nù ọ̀wọ̀ kí kádùn kó má yọ kò sí bó ṣe di ọ̀wọ̀ tó kán fi tán ìdí tán ì máa wà ń bẹ̀ ọ̀wọ̀ máa yọ ẹni bá tún gbógun kì í ṣe APC mò ń sọ mo ti ń fi ọ̀rọ̀ yìí kó tó di pé wọ́n fọ́ọ̀mù APC tí wọ́n lo ọ̀wọ̀ ni mo máa ti fi ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ o mo dẹ̀ ti fi ń sọ̀rọ̀ tó yẹ pé mọ́mì mi náà ti fi ń sọ̀rọ̀ ti pẹ́ láti ìgbà tí mo ti ẹ̀ sì kéré so kì í ṣe APC mo sọ tí n bá dárúkọ ọ̀wọ̀ torí màá náà máa sọ pé ó dárúkọ ọ̀wọ̀ APC ló máa sọ̀rọ̀ I don't talk about anybody I'm talking about myself now and my family and things àwọn tó dẹ̀ yọ mí lẹ́nu you disturb me I'm ready to disturb you simple you don't disturb me you see I kept quiet I've been looking at I'm waving a lot of things but people will change but they refuse to change so we talk so me kuroma anybody get that to your head get that into your skull I never lie against anybody tí n bá ń sọ̀rọ̀ mi kuroma anybody but àwọn kan àwọn refravi tó pé number one mo kọ́kọ́ too low kọ́kọ́ respect àwọn kan tí ò yẹ kó respect number one tó bá ti kọ́kọ́ too low to respect some people then they will disrespect you forever torí ẹ̀ mi ìfẹ́ respect ẹni tí ò bá ti respect mi mọ́ àná ọmọ kékeré kan tí mi disrespect ẹ tí mo ṣe dáadáa sí ẹ tó bá disrespect mi màá ṣépè fún ẹ number one bẹ́ẹ̀ ni tí n bá ti disrespect ẹ tó dẹ̀ yọ mí lẹ́nu tó wá tí mi dẹ̀ yọ ẹ lẹ́nu tó wá ń yọ mí lẹ́nu màá ṣépè fún ẹ èpè yẹn mi pé àdúrà ọjọ́ méje ni máa gbà nítorí ẹ̀ ìpẹ̀lẹ́kún àti ìwòwò mi ní dárúkọ ẹ̀ personally torí mi bá tọmọ lọ́mọ jẹ́ torí bẹ́ẹ̀ má gbàṣẹ burúkú lórí mi torí ní ìlú Nàìjíríà ẹni tó bá ti ń ṣe dáadáa sí yín nígbà mi ò ní ọ̀tá yín ẹni tó bá fún yín gbẹ báyìí òun lè máa sáré tẹ̀lé lẹ́yìn tó bá ti lè fún yín báyìí because majority of you ẹ ti lose memory yín. So picture tí mo post àwọn tí ẹ̀yin tẹ́ ẹ ti ń sọ pé you lash them, you drag them, you are now posting them. Did I post them for them to be what? I'm still dragging them. The post, if you have sense, you know that I'm dragging them. My dragging, my posting them, posting Wasiu, posting Paso, posting Malaika, posting all those people, I'm dragging them. Wasiu tó bá ti rí, ó mọ̀ pé bó ṣe wà ní ó gbọ́n ó dẹ̀ ti mọ̀. Ó mọ̀ pé mo fẹ́ drag òun ni. Níbi tí mo ti gbé sókè tí mo sọ pé Wasiu tẹ rí yẹn $4,000 how much I can't really say either $4,000 or $5,000 $100 mo kó fún lẹ́rí yẹn ní ìgbà tí ojú ẹ̀ sì dùn tí ó ní ìdówó I probably give it to you ṣé mo sọ pé owó tó fún mi tí mo ná fún àbí owó tí mo fún mo sọ pé kókó wà ní kò fún mi lọ́wọ́ náà bọ̀ mo ló tún gba ilẹ̀ mi ó tún ṣèkà fún mi wọ́n tún wá wò pé níta lè ṣe fún ni pé kó bàbá rárọ̀ sọ̀nà pé ká kúkú pa ìyẹn ló ṣe bẹ́ gbogbo wọn wá dáwọ́ ogun pásọ̀ máa dá tiẹ̀ àwọn celebrity máa dá tiwọn Wasiu fúnra rẹ̀ ogun ńlá ni Malaika ogun tó ń pa èèyàn ni àwọn alájàlẹ̀ connection ọkùnrin ọmọ wọn ni mi prom anybody mi ò kàn fẹ́ máa mi prom anybody because action nígbà mi ó speak louder than voice torí ẹ̀ wọ́n fẹ́ render mi useless pé okay o gbogbo nǹkan mi tán bá ti gbà o tán bá ṣe léyìí o kò tiẹ̀ nílé tẹ̀síwájú kò ní lówó kò ní nǹkan kan wọ́n á máa sọ pé ọlọ́run má sọ wá di ológo pass o mi ń ṣe ológo pass ó sì dáa fún mi Wasiu Ayinde ọlá mi wà nínú ọlá ẹ̀ kó wá sọ láti ẹ̀ tó wà nínú ọlá mi wà nínú ọlá Wasiu wà nínú ilé tó kọ́ lára ilẹ̀ tó gbà bẹ́ẹ̀ ni mo sọ kó wá sọ tiẹ̀ tó wà ní ọwọ́ mi ọmọ ẹ̀ tó fẹ́ jáde yẹn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí talé kó tó bẹ̀rẹ̀ sí talé èmi ti gbé jáde nígbà Dami Ayinde is selling house mo wo orí platform mi Princess Bola àbí lórí Princess Auto Bola Dami Ayinde màṣá ni mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láti máa post ẹ̀ pé ó ń talé ń ralé o lẹ́yìn ìgbà náà Lagos State àtàwọn kan wọ́n gbélé fún bẹ̀rẹ̀ sí ń tà ṣó fún mi bẹ̀ ni àbí ẹlòmíì kan ló máa lọ gbé fún kó máa ṣàbánsẹ́jọ ẹ̀ ọ̀fẹ́ dẹ̀ lèmi gbé sí ìta mo wish ẹ̀ well ni they will be wishing you bad gbogbo ẹni tí bá wish well tó ń wish me bad Ọlọ́run máa bá mi ṣèdájọ́ fún yín gbogbo ẹnikẹ́ni tí bá ṣe dáadáa fún tó wá wish me bad Ọlọ́run máa bá mi ṣèdájọ́ fún yín I'm not pressing them I'm dragging them tó bá ní ọpọlọ I'm dragging Paso lẹ́ẹ̀pàṣọ ṣé ojú Paso fún àbí Paso ń ṣèrè kò rí mi gbà tó nídìí owó gbà kò wá sọ fún mi pé kí n yá òun lówó $7,000 odidi báyìí ni mo dì mọ́ ọwọ́ yìí ni mo dì mọ́ ọwọ́ mi mo di $7,000 mọ́ kì í ṣe Canada dollar American dollar ni mo kó fún Paso $7,000 calculate how much $7,000 is today apart from
pé ó máa sọ pé ẹ ra bàtà fóun bàtà wọn yẹn á rí lẹ́sẹ̀ á máa rí àwọn aṣọ wọn yẹn á rí but wọn ibi tó bá ti mọ̀ pé wọ́n wọ aṣọ mi àti bàtà mi wọn ò ní fún mi fídíò bẹ̀ yẹn á rí wọn àti nǹkan tó di pé wọ́n tún touch to this extent nígbà tẹ̀bí pa wọ́n á ṣe dáadáa fún wọn èèyàn ò dẹ̀ kì í ṣe dáadáa fún yàn kó fi ibi sán mi ì dẹ̀ fi bẹ̀ wọ́n pé mo fẹ́ mọ̀ wọ́n àwọn ló láwọn fẹ́ mọ̀ mí mo jókòó sínú ilé mi wọ́n kanlẹ̀kùn ní pé ẹjọ́ máa fẹ́ mọ̀ yín a fẹ́ bá yín ṣe mi ì kọ lẹ́tà sí wọn but wọ́n rí mi pé mo wà òkè ní tó bá ti wá jálé onílé tán fi bo tiwọn tán wọ́n máa pe àwọn big man abájọ tí ò bẹ́ kàmí gbogbo àwọn olóyè náà pé ọ̀pọ̀ kìíní kan ló ń ṣe big man lóde iṣẹ́ owó wọn ò ṣe é rí rárá òótọ́ ni o ọ̀pọ̀ big man lóde níṣẹ́ owó ò ṣe é rí iṣẹ́ wọn ò ṣe é rí àti pásítọ̀ àti àfáà àti babaláwo wọ́n wá ní wọ́n wá sọ pé wọn ò láìkì mi irú pé kí n bí ṣe wà ẹ́ sìn gbogbo àti bá ti gbowó nígbà yẹn tí n bá rent flat nígbà yẹn tí wọ́n bá ti fún mi lówó yẹn bá máa ń pè lórí social media ni tí wọ́n jáde wọ́n máa sọ wọ́n ní mama mi ò ṣe yẹn mọ́ torí pé mo rí pé tí wọ́n bá ti jẹ nǹkan tó ń jẹ lọ́wọ́ báyìí wọ́n tún ti lọ sí ibòmíì ní báyìí wọ́n tún lọ máa ṣalẹ̀ jẹ́ ńbẹ̀ ni aṣalẹ̀ jẹ́ àwọn tí wọ́n ti bá kádàrà wọn jẹ́ yẹn aṣalẹ̀ jẹ́ ni wọ́n máa ṣalẹ̀ jẹ́ kiri báyìí ni wọ́n lè ta ya wọ́n lè tọ́ ọmọ inú wọn ní tòtórí owó tó fẹ́ tó kọ́ wọ́n ṣalẹ̀ jẹ́ torí nǹkan tí wọ́n máa jẹ wọ́n ti ta nǹkan tí wọ́n fẹ́ jẹ láyé fún àwọn olórí burúkú àti olóṣì so fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ ń sọ̀rọ̀ tẹ́ ń sọ pé tẹ́ sọ mẹ́sẹ̀jì yẹn ike Wasiu you are dragging them ìkan náà tún sọ pé ìbílẹ̀ ṣé ìbílẹ̀ tún yá ó jà ẹ́ lólè ní tí bá ti sọ ni torí ọ̀rọ̀ ìbílẹ̀ lẹ́fẹ́ fi round it up ó ti yé yín ó tí ìbílẹ̀ ò jà mí lólè kódà mi ìmọ̀ ìbílẹ̀ rí let me read the message àwọn message yẹn ìbílẹ̀ mi ìmọ̀ kò mọ̀ but ibi tó ọ̀rọ̀ ti kan ìbílẹ̀ màá sọ tó bá ti yá so mo like àwọn tó kọ tó sọ pé evidence yes evidence ni yes because a lot of people ó di ní time kan náà tí very dark man sọ pé if you have evidence I will put mouth into your case torí wọ́n believe pé mi ní evidence mo ní evidence wọn ò ní jẹ́ kí wọ́n rí lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn tí mo ti wá dé Nàìjíríà tí ò kí n praise K1 tẹ́lẹ̀ tó wá ní K1 na bàbá ọjọ́ tí mo wá gbọ́ báyìí mo wá pé K1 wọ́n máa sá kiri ni looking for people to support her on the media kọ́ má bàa treat case náà ó ti yé yín so tí bá wá ń sọ̀rọ̀ wọ́n máa ní ṣe ló kàn láìkí wá sí ó wà mí mọ́ nǹkan tí wọ́n ti lo oríṣiríṣi English burúkú kan náà máa ń lò tí wọ́n máa ń lò sí so now ìkànnì evidence to sure ìkànnì she knows a lot of people àwọn eléyìí gan lọ́dọ̀ tèmi wọ́n ń ṣe people mọ́ wọ́n ti dèrò ọlọ́run gbọ́ wọn ò ṣe èèyàn mọ́ because ẹni tó bá ti jẹ́ èèyàn wọn ò ṣe nǹkan kan fún mi ẹni tó bá ti jẹ́ èèyàn ó máa increase tó bá lówó tẹ́lẹ̀ ó máa increase value ẹ̀ ni kò ní decrease ẹ̀ anybody tó bá ti jẹ́ èèyàn nínú ayé ó máa increase value ẹ̀ ni èmi increase value wọn ni I won't decrease me so they are nobody to me. So ẹnìkan ní you have been talking nothing happen. Kò sí problem ṣé mo tún sọ pé nǹkan kan happen sí ṣé mo sọ pé ó ní you have been talking nothing happen ìyẹn ogún ọdún máa ń gbóná ṣebí láti ìgbà tí mo ti ń talk nsìn àwọn APC ló wà lórí power and nígbà tí APC bá wà lórí power Wasiu bí pé kò sí nǹkan kan tó lè ṣe fún un lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń bá pa èèyàn àpagbé ní gbogbo èèyàn tó pa àpagbé ni tó bá jalè gbogbo àwọn pọ́ìsì wọ́n bí pé kò sí nǹkan tó bá ṣe àṣegbé ni àjàjàgbà tí president tó wá jẹ́ Yorùbá ń sìn wọ́n bí pé àṣegbé ni àjẹgbé ni gúnjẹbọ wọ́n sọra wọn di gún ṣó ti yé yín ìyẹn ogún ọdún tó ṣe kiri ó máa ń gbóná àti pé alágbẹ̀dẹ mi tó ń lurin ní ojú kan báyìí pa tí ó máa ní nǹkan tí mo fẹ́ mú jáde ń bẹ̀ tẹ́ bá ní kò sí nǹkan kan tó jáde ń bẹ̀ kò sí náà ni bọ̀ tó yìí lè wà nǹkan tó máa jáde ń bẹ̀ sì lè wà bẹ́ẹ̀ ni so ó wà nǹkan tó máa jáde lórí ọ̀rọ̀ ó sì lè wà do you understand so kò tí ì sí nǹkan tó jáde ń bẹ̀ sí ó sì lè wà lọ́la okay ìkànnì òkè jẹ́ máa kà wọ́n tó sọ̀rọ̀ yẹn orúkọ wọn Odútáyọ̀ ọmọ Òdúntúgà ìyẹn ló sọ pé evidence ẹ máa ti gbọ́ Òdúntúgà ẹ máa ti gbọ́ pé Ìjẹ̀bú Òde evidence ìyẹn náà ní Adébọ́lá Amdalat Adégòkè
ó ní evidence tó sure bí pé tó fowó mọ̀ ó ní she know a lot of people. Ade James ó ní Auto Bola na fine woman o. Abbas Kafayat ó ní good morning my beautiful sister, so mommy always know what she's saying. Okay, eléyìí ni my beautiful sister, mommy always know what she's saying, God bless you. Ìyẹn mi mommy know what she's saying, God bless you. Ó ní Ekemi Agagon Willem, nice one. Eléyìí olóbùkún ó ní gonna the day. Muinot Idowu ó ní gonna the day. Kò tí lọ gonna the day, but that's not the reason why I posted that. I'm not looking for them to wọ́n abẹ́ rí pé wọ́n ti comment rẹ̀ ṣó wọ 1000 torí bẹ́ẹ̀ ní ṣe rí àwọn èrò púpọ̀ lórí platform mi. They know tó bá ti rí picture ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ kàn ń jam tẹ̀ ń sọ̀rọ̀ yamayama ẹ̀yin tẹ̀ sọ dáadáa ó dáa, God bless you. Ẹ̀yin tẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ náà ẹ máa rí pé àwọn tó lọ̀rọ̀ gbogbo àyà wọn máa já ni torí wọ́n mọ̀ pé criminal ni wọ́n mọ̀ pé ìkà làwọn ṣe, but wọn ò mọ̀ pé ọ̀rọ̀ yẹn lè di gbangba bọ̀ gbangba dẹkùn torí ẹ̀ la ṣe ń sọ fún yín lẹ́nu ẹ̀yin tẹ́ bá jẹ́yàn gidi ẹ bá ti ń ṣe nǹkan lónìí ẹ rántí ọ̀la o torí tó bá rò pé o ṣe pamọ́ lónìí ó lè di gbangba lọ́la o. Bẹ́ẹ̀ ni bíbélì wọn sọ fún wa pé ní tá a bá fi abẹ́ òrùlé ṣe pé ní ọjọ́ kan orí òrùlé láti sọ yẹn mi pé things you believe that is a secret pé one day it's going to be open like this, you say it out or not, it's going to be exposed. Modúpẹ́ Bákàrè ó ní all what you have been saying all this year are 100% truth. God bless you. Mi jẹ́ tí relé látẹ̀kùn. God bless you. Let me call God bless you. See. God bless you. God bless you. Mo ń bọ̀ ẹ farabalẹ̀ ẹ máa gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ lónìí tí Wasiu yẹn mo kàn fẹ́ yán gbogbo ẹ̀kẹ́ kọ́kọ́ kúrò torí pé ọ̀rọ̀ Wasiu gan kò ń ṣe nǹkan tá a fẹ́ treat lórí bíbá ọ̀rọ̀ K1 àti gbogbo àwọn boys yẹn kò ń ṣe nǹkan tá a lè treat ìgbà tí mo wá Nàìjíríà mo sálágbọ́n torí wọn torí ẹ̀ tó bá sọ pé káńtẹ̀ Nàìjíríà èmi lọ sí alágbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti connect bẹ́ẹ̀ ni ipe kí n yọ Wasiu kúrò bẹ́ẹ̀ ni kí n dẹ̀ yọ MC kúrò kí n yọ àwọn kan kúrò àwọn kan tó ń sọ fún mi kí n yọ kúrò bọ́ kí n wá dragi wọ́n ní kí n yọ Wasiu kúrò kí Malaika yẹn irú àwọn others yẹn kí n fi wọ́n sí mo ti competition sí alágbọ́n so if I'm lying will they be telling me pé yọ ẹni kan kúrò kí n tó dé ìgbà tí mo dé Nàìjíríà gbàǹbá mo kàn rí pé bẹ́ẹ̀ darkman ó kàn bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ K1 dáadáa ni ó dẹ̀ ń bú president mo wá wí pé ṣé K1 tóbi ju president lọ ni ìyẹn mi pé òun tún ti lọ bá bẹ́ẹ̀ darkman tó rọrùn ló ń lọ sórí social media tó máa ní if you get evidence bring am ṣó ti yé ó ti lọ bá direct àwọn kan náà tó máa sọ pé a máa ń jà fáwọn obìnrin kan wọ́n máa bí ọ̀rọ̀ ọkọ àtìyàwó àwọn ò dá sí ó ń connect gbogbo wọn ni so that wọn ò ní lè drag wọn àṣírí wọn ò ní lè tú àṣírí wọn ti tú ọmọ so that wọn ò ní lè refund ìkan tó bá jalè wọ́n máa ń fẹ́ jẹ́ bí igun ni bí pé àjẹgbó wọ́n ti sọra wọn di kún ni kún wọ́n ti sọra wọn di kún tó ń jẹ borí ta tó jẹ́ pé nǹkan oníkan náà máa ń jẹ ṣèbí èyí tí ń bá gbé sílẹ̀ má sọ pé ẹ jẹ́ ni kẹ́ ẹ jẹ wọ́n ní mi ò gbélẹ̀ fún yín gbà tí mo ti dé yẹn mo kàn wé pé òkè bí K1 ṣe ń ṣe nìyẹn gbà tí mo ti dó social media báyìí ló ṣe lọ bá ẹ sábọ̀ gbogbo ọ̀nà rọra wọn sọ́dọ̀ ẹ sábọ̀ gbogbo àwọn tẹ́ sábọ̀ tẹ̀sí lójú padà yẹn gbogbo pátá báyìí wọ́n sọ wọn ní pé òun lòun protect wọn ṣé wọ́n protect wọn títí dè ní wọ́n fún pangolo wọ́n pọ́n lé little way but ó ń ṣẹ̀sìn náà sí ni ẹ̀sìn ẹ̀ pọ̀ ju ti tẹ́lẹ̀ so wọ́n wá fún ní àwọn kankan káàṣì wọ́n máa bàtú gbogbo àwọn tó gbé advert fún wọn mo lè connect wọn mọ́ gbogbo nǹkan tó ṣe torí ta ní Wasiu mọ̀ ní Nàìjíríà kò sí ìgbà tó máa ṣe wedding fún Emmanuel Arọ́pò Farida àti Larity àwọn ni ọ̀rẹ́ ìyàwó ní ọjọ́ náà lẹ́yìn ìgbà yẹn ni Larity àti Farida bẹ̀rẹ̀ sí wá polówó ní ọ̀dọ̀ Esabod so you guys don't know anything. You guys don't know anything. Wọ́n dédé ń gbé owó
àti Albert wá sí ọ̀dọ̀ Esabod torí wọ́n fẹ́ bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ ni wọ́n ń bẹ̀rù Esabod kó má bàa bá wọn gbẹ́nu sí olórí burúkú ni gbogbo yín tẹ̀ ń bẹ̀rù Esabod torí if you are not a criminal you will not be afraid of Esabod. If I'm a criminal I will be afraid of Esabod now, but I'm not a criminal because Esabod will blackmail you and bring your secret. Òun ló ṣe rí pé ìbílẹ̀ gan mo fẹ́ sọ̀rọ̀ ìbílẹ̀ yẹn ó tètè wá bẹ Esabod ipe o máa tún gbogbo àṣírí ẹ o torí pé kì í ṣe pé ilé o wá polówó rẹ̀ lọ́dọ̀ mi o bẹ̀ mí níṣẹ́ ni iṣẹ́ dé tòrútòrú torí ẹ̀ mo fẹ́ ṣe ṣáàtì kan mo máa pe ìbílẹ̀ sí pé ìbílẹ̀ kí ló dé tó fi bẹ Esabod ó níṣe ló wá bẹ̀rù níṣẹ́ kì í ṣe pé ó ń ṣe Albert ipe ṣe ló bẹ̀rù níṣẹ́ dé tòrútòrú ipe òun bá ẹ ṣe nǹkan kan ò fẹ́ kó sọ kí ni èlò sáré wá bẹ́ẹ̀. So people are not doing advert on the platform of Esabod. They are just giving that money. Come up and say, "Wo kini wọ́n fẹ́ Esabod." No one say, "I lo advertise níbẹ̀ ni." Wọ́n fún Esabod ní payroll ní nínú àwọn iṣẹ́ burúkú tó ti bá wọn defend. Àwọn èèyàn tó ti pa tó ti wọ́n sanwó fún padà ní. If you don't know, get it today. Wọ́n kó wọlé sórí ẹ̀. So àwa tó bá gbọ́ pé rọ́kú kò sí nǹkan tó lè ṣe fún mi. Mi ìpọ́mọ ìwọ̀n ọ̀dẹ̀ lè rí tèmi pa mi ìdẹ̀ bá ti yàn jẹ́ gbogbo ẹni bá dẹ̀ ló máa fọmọ nà mí o ò ní jèrè ọmọ láyé àjàjà ẹni tí mo ti ṣoore fún láyé tó wá sọ̀rọ̀ ẹ̀dógún fún mi ọlọ́run máa nà ẹ́ ní àná pa ni gbogbo ọmọ ọlọ́run máa pa mọ́ ẹ lójú tó bá fi mí lọ́rùn lẹ̀ tí mọ́mì mi gan wà ní ẹ̀mí nìkan ló máa kú ní ọmọ ẹ̀. ẹ̀yin tẹ̀dẹ̀ máa ń fi ọ̀rọ̀ mọ́mì mi kẹ́wọ́ ẹ yé sọ pé àwọn eléyìí wọ́n sọ̀rọ̀ màmá wọn ẹ jẹ́ ká treat kéèsì tó wà ńlẹ̀ màmá mi ò bẹ́ anybody sí mi tí n bá rùdù sí màmá mi ọmọ mi ń rùdù ṣọlá tó wà Nàìjíríà ó ṣe mọ́dà rùdù sí mi Adébùkọ́lá tó wà bí ó máa ń rùdù ń gbà mí kí wọ́n sọ pé torí pé rùdù pé kò ṣọmọ mi mọ́ èmi náà ń gbà mí kẹ̀dẹ̀ á ní mo ń nàgí pé you complain ma ní yes because I'm your mother ìyá àtọmọ máa ń ṣera wọn kò mí pé bóyá tó mean harm so ẹ má fẹnu yín sí ẹ jẹ́ àtìtì ìwà olè àti criminal things tẹ́ ń ṣe yìí ní àwùjọ abusing my mother is not a crime mi ìdẹ̀ tí abuse wọn nítorí pé wọ́n ṣe dáadáa. If I notice my mommy is also supporting you guys or is supporting those who are stealing from me, I will timber sort more expose one. It's not a sin. So let's treat the case to forget about case àwọn tó búya wọn. Torí majority of you wọ́n kàn plant in social media ni ẹ lọ máa gbé story tó jẹ́ authentic tó jẹ́ original ẹ̀ ní gbé kẹwàá máa sákìrìbà kò sí owó tí ò tí ì ná kò dẹ̀ sí ẹni tó lè bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ tí ò ń ṣe pé ẹ̀ṣẹ̀ ló tún máa dá láti bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ lẹ̀ ń dá sórí ẹ̀ṣẹ̀. Lára Fádé ó ní ó pọ̀ ilé ní only since the one you be fine woman okay Adé Fọláwẹ̀ okay Rio Bot bí ṣe robot ni yeah robot Lára Fádélé ó ní ó pọ̀ nice one Adéọlá Adébísí Ibrahim mi fẹ́ pe àṣàbí yẹn kò sí ta ló ń jẹ́ àṣàbí bí ewúrẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi ewúrẹ́ dúdú tó dúdú mìnìmìnì eléyìí ni you are be eating the life of your àwọn majority of àwọn celebrity wa ń ṣe nǹkan tí ò dáa bẹ́ẹ̀ ni mo sọ tí ẹ bá rẹ́ nìkan torí pé kàn ń wọṣọ tó wá ń display fún yín ìyá ti jẹ́ ọwọ́ ọlọ́wọ́ ti tẹ̀ Wasiu Ayinde máa tún gbébi tí àwọn olórí burúkú tó ń support ẹ sọ pé a máa make sure pa render useless gbogbo yín bá tẹ́ pé tòótọ́ mo sọ nípa gbogbo wọn tẹ́lẹ̀ mi render mi useless gbogbo ọmọ yín máa render useless láyé tí gbogbo sí ìjọba tí a lè gbé fún yín láyé èyí tó máa render yín useless lẹ̀ máa ní àfi tẹ́ bá sọ mí lọ́rùn lẹ̀ tẹ́ bá ti fẹ́ ní ìjọba tí ò ní useless yín tí ò ní render gbogbo yín useless you leave me alone and let me live my life because mi ṣe burúkú fún yín tẹ́ bá lè fẹ́ render me useless the Almighty God will send people that will render you useless tápá yín ò ní ká mi ìdẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀ lè render me useless wà láì. Ele olú ọmọdé ọbí ọdún ó ní nice one. Okay. Ele ó ní odious. Okay. Téèyàn bá kọ, let me tell you one thing about English. You can make sure when you are writing, especially when you don't to back on write it, to send there, to wo the phone and the kí lorúkọ ẹ̀ ó lè misquote ó dẹ̀ lè miswrite kó dẹ̀ post bẹ́ẹ̀
so tó bá rí yẹn tó bá jẹ́ fault yẹn gbogbo tí mo ń sọ message tí mo ń pa tó bá tó wáyé pé mistake inú ẹ error English yẹn ló fẹ́ mú your headache your cup of tea you know you can work transformer okay so tó bá béèrè bá pé ó ń béèrè náà ìyẹn ìwọ tó níwọ orúkọ ẹ̀gan mi ò fẹ́ pé ó ní Ọlábísí Ọlátúnjí ọlá ìwò ló tún jí ọlá ìwò tún jí ọlá ẹ̀ tó ti dojú bolẹ̀ ọlá ẹ̀ tó ti kú ọlá ẹ̀ tó ti kú sí kòtò tó kú sáré ó ní àfi ó dis náà now this was before all your ṣoko ikú burúkú ló máa pa ìwọ tó pè rẹ ní busra ikú burúkú ló máa pa ẹ́ ó máa ya wèrè láti ní gbogbo ọmọ tó bá jáde nínú ẹ̀ máa ya wèrè kú ni wọn ò ní gbádùn wọn ò ní jẹ́rò ayé wọn ò ní jẹ́rò ọ̀run bó ṣe máa jẹ́ fún ẹnìyẹn ìwọ àtàwọn tó ń gbèjà ẹ ní gbádùn ọkàn yóò ní balẹ̀ gbogbo tó bá ṣe láyé lójú ẹ̀mí wọn máa tó gbogbo ẹ̀ dànù àwọn olè ẹ̀mí àtolè ara máa já ilé ẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn bẹ́ẹ̀ lórí kò sí ní padà nítorí wa ìyẹn wọ I have time for you ṣé kí n hide ni mo ti ṣépè fún ẹ mi ti block ẹ tán but mo ti I hide you but let me block your ìyá ẹ tí bá gbé ẹ sójú bẹ̀yẹ sì mú polówó ìyá ẹ ni bóyá lọ kú o ikú òjì ló máa pa ẹ ò ní dàgbà ò ní rí ṣe tó bá ṣiṣẹ́ láyé ẹlòmíì ló máa jèrè ẹ agbára Kristi gbogbo ẹni tó bá pọwọ́ tì mí tẹ́ sọ pé mi ní jèrè iṣẹ́ rẹ tí mo ṣe láyé ẹ̀ ní jèrè láyé bó ti kú wọn ní olórí burúkú olè yìí wọ́n da gbogbo wọn sórí social media owó kéékèèké náà ń fún wọn wọ́n máa lọ kiri ẹ̀ ní jèrè èmi ṣiṣẹ́ ni mo ṣiṣẹ́ ọmọ mo ṣiṣẹ́ owó kẹ́nìkan jáde kó a máa pèrè nìkan bàbàrà lẹ́yìn tí wọ́n gba nǹkan èmi yẹ̀pù kádàrà wọn nígbà tí ayé wọn ò dá torí ẹ̀ kì í ṣe gbogbo èèyàn tó bá wà ní ìṣòro ló máa ń ràn lọ́wọ́ tó bá jẹ́ pé Wasiu ti kú gbàyè ó possible kí a má ní gbogbo ìṣòro yìí lórílẹ̀‐èdè wa gan ó possible ká má ní ìṣòro yìí Wasiu is a problem to our nation is a killer èmi ẹni tó bá ti jẹ́ ìṣòro fún mi ìṣòro ni fún millions of people kò sẹ́ni tó bá sùn rí mo fẹ́ sọ̀rọ̀ ọmọ kan bọ̀ mi fẹ́ yà bọ̀ ọmọ yẹn ni kò sẹ́ni tó bá sùn tí wọ́n ní máa bá pẹ́ padà wọ́n máa disturb ẹ̀ wọ́n lè disturb ìyá ẹ̀ ni kò respect ìyá ẹ̀ a máa ń fi ẹ̀tẹ́ rẹ̀ ọmọ pàlàpàlàpà kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ ìyá mi ìwọ ò gbáyé ẹlẹ́ṣẹ̀ ni o ò nà yẹ́ ẹ̀bí ẹni máa pa mi nígbà tó wà láyé okun yẹ lè lo sá lè lo di ọmọ Barrister Wasiu ṣọ́ ara ẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ kó jẹ́ kórí ẹ̀ kó pé who are you owó mi wà nígbà ó ronú ojú ẹ̀ bó ṣe dàbí tọ̀bọ̀ ńgbà tí ńgbà yẹn ni ó dàbí ọ̀bọ dàbí ìnàkí àwọn ìwọ ìlú ìwọ ìnà máa rí tán máa pè ní ìwọ gangan ní black monkey irú ẹ báyìí bí tọ̀bọ̀ báyìí ni ìwọ àtẹ́sábọ̀ wọ́n máa jà mí lólè mo máa ń kó gbogbo dọ́kúmẹ̀ntì mi gan ó pọ̀ ju eléyìí lọ bọ̀ gbogbo dọ́kúmẹ̀ntì mi I keep my documents máa ń lọ báyìí ọjọ́ tí mo ń bọ̀ ní Canada mi mú aṣọ ẹyọkan aṣọ tí mo wọ̀ I put my document mo ra nǹkan tọ́mọ mi cream tọ́mọ mi àti oúnjẹ tó máa ní tó ní kí bá ń rà ó ti tán that's what I took from Nigeria àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tó ní kí bá ń mú mi mú aṣọ ẹyọkan yàtọ̀ sáǹkàrà tí mo mú sínú báàgì mi ìdẹ̀mọ́ pé wọ́n máa ti jà mí lólè mi báyìí Wasiu máa sọ pé tó bá fẹ́ bínú sí mi rò dáadáa ó ti yà á máa ṣèkà fún ẹ báyìí ni èmi dẹ̀ ṣèkà fún yín gbogbo ẹ tí mo bá ṣoore fún láyé tó dìde ogun sí mi ikú máa gbé yín pa àrùn máa gbé yín dé. I'm angry anytime tí mo ti sọ pé tí bá ti jókòó mi jẹ́jẹ́ ó wá jókòó níjọ́ yìí ó wá fẹ̀yìn tó pé kán bá lè sọ pé mo parọ́ mo fún ní cup tv ó wá gbé tẹlifíṣàn kan tó gbé síbẹ̀ ó lè owó politics nínú nígbà yẹn ṣé APC ló rúùlù nígbà tẹ́bí pa ikú fẹ́ pa ikú yẹn ṣé APC ló rúùlù àbí mo dẹ̀ wà Nàìjíríà kán bá sọ pé mo ṣe politics àbí wọ́n sọ pé mo ní boyfriend politician kan tó kó fún mi I was working ìgbà yẹn gan ìgbà tí ẹ̀ dá ni ó wá ṣe tó ń sìn ẹ̀yin wá wà ń power APC wà ń power mo help ògo ẹ ẹ̀yin wá fẹ́ pa ògo mi Malaika gbogbo owó mi mo tún lọ sí ibi ibẹ̀ yẹn wọ́n máa wọ́n ní jẹ́ kí justice wà ìwọ olórí bí kò wá sí pé you have been talking nothing happen nǹkan yìí máa ṣẹlẹ̀ èmi tí mo kó document mi bẹ́ẹ̀ ni mo sọ iye ogun ni máa ń gbóná bí Wasiu òsán ọmọ ẹ̀ máa sán bí òsán láyé àsán lọ́run Malaika bí òsán láyé àsán lọ́run ekini let me tell you mi ò kìí ṣèkà fún yàn má ṣe dáadáa fún ẹ tó bá wá ń sọ̀rọ̀ àdí mi tó bá mẹ́sọ̀ oore tí mo ṣe fún ẹ yẹn lára weapon ìkà tó ṣe fún mi yẹn lára expose ẹ tí ma fi expose ẹ nìyẹn
when they do good to you tí mi dẹ̀ béèrè fún anything lọ́dọ̀ ẹ̀ kì í ṣe pé bóyá mo ní benefit kan tí mo fẹ́ gbà mo kàn ṣe ni pé kí ayé tí má bàa dàrú ẹ wá pọ̀ ọ̀pọ̀ ẹ̀fẹ́ káyé mi dàrú ayé yín má dàrú tọmọtọmọ ni ayé yín má dàrú tilétilé. Okay, this one Prince Kasali, Prince Oshiwoni, Prince olórí burúkú, àwọn Prince olórí burúkú, àwọn ọba òṣì tí ó ọmọ ọba òṣì ni wọ́n máa jẹ́ tó bá jọ́ ọmọ ọba gidi ò ní sọ torí pé wọ́n máa wá fèsì tìbà ìwọ tí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ òwúlò òun ni olóṣèlú máa dá ilẹ̀ máa speak fún àwọn olòṣì tó fẹ́ máa jí nǹkan gbé tó ń jí nǹkan gbé ó ní ìwọ orúkọ oníkàsálí abudu kọ́dírì kọ́ olórí burúkú ẹrú ọlọ́run. And now all of them you don't drag ó fi English kọ pinchi okay and now all of them you don't drag for floor sori òyìnbó òsì náà no problem tó bá jẹ́ ọ̀kan náà ló kọ ilé sí no problem I still understand what you're saying okay you post them you posting all their picture is meaningless òyìnbó ẹ̀ correct ìkan wá dáhùn sábẹ́ mú bọ̀ jẹ́ wo nǹkan tí kí ni èèyàn sọ kí ló sọ sábẹ́ eléyìí tún wá dáhùn ní ọmọ rin ọlá olórí burúkú orúkọ yẹn náà olórúkọ burúkú olóṣì ọmọ rìn ọlá wo ni ọmọ rìn sínú ìdààmú àti ìṣòro ọmọ kó àgbákò ọmọ ṣe orí burúkú lórí social media ó ní she is an attention seeker ìkan náà wá rẹ́rìn síbẹ̀ ikú burúkú ni gbogbo yín máa kú ìyá yín ò ní jèrè yín gbogbo ẹ̀yin ọmọ òṣì táwọn èèyàn bá ti dàgbà lórí tán ṣe burúkú fún yàn tán máa fún lọ́gbẹ́ ẹ̀ lọ́ máa defend ẹ̀yẹ káàkiri yẹn ikú burúkú lẹ́sẹ̀ máa rí pé ikú burúkú máa gbé yín pa àrùn máa gbé yín dé gbogbo ọ̀tá máa borí yín bẹ́ẹ̀ ló máa rí kò yí padà torí àwọn ilé ọ̀tá mi ni wọ́n jẹ́ wọ́n dẹ̀ ń jà mí lólè wọn sí mo jà wọ́n lólè ṣé mo jà wọ́n lólè ni. Those of you supporting thieves the ikú burúkú go kill all of you your mind no go touch ground lórí burúkú so ẹnìkan ìkejì ó dà pé lórí post ìkejì yẹn ó ní ìbílẹ̀ still your thing okay still your land okay ó béèrè lọ́wọ́ mi so ìbílẹ̀ ò já mi kò gbá ilẹ̀ mi o ó ti yé yín ìbílẹ̀ kò gba ilẹ̀ bọ́ gbogbo ilẹ̀ tó náà ń jí gbẹ́ lẹ́pẹ́ àti pé ká sọ̀rọ̀ ìbílẹ̀ ń sìn ìbílẹ̀ kò gba ilẹ̀ ní ọwọ́ mi o ṣùgbọ́n ìbílẹ̀ náà ọwọ́ ìbílẹ̀ ò mọ́ so ti ẹ̀yin ọwọ́ ìbílẹ̀ kò mọ́ torí gbogbo èèyàn tó bá ti ń lọ sọ́dọ̀ ẹ̀sà bọ́ọ̀dù tí ì ṣe pé ẹ̀sà bọ́ọ̀dù ní 1 million tó bá ń wò tó bá ń ṣe ṣáàtì tó bá lọ ń ṣe ó ń ṣe pé kí wọ́n bàbà tó bá fẹ́ drag ẹ̀ tó bá ti jalè á lè máa bá wọn bú wọn ni that's what they are doing and ẹ̀sà bọ́ọ̀dù fúnra rẹ̀ ó ti sọ ó wà ń bí a lè post ẹ̀kẹ́rin kẹ́ ń gbọ́ so ọwọ́ ìbílẹ̀ ò jà mí lólè o so ti ẹ̀yin bọ̀ gbogbo ilẹ̀ tán ló ń tà kì í ṣe ìbílẹ̀ ẹ̀dẹ̀ nìkan ni alágbára tó ra gbogbo ilẹ̀ pẹ́ o gbogbo ilẹ̀ ọ̀nà bí tí mo sọ tí mo ní wọ́n gbà wọ́n yẹn kò ṣe ìbílẹ̀ nìkan ló rà ìbílẹ̀ ló ra títí junction yẹn àwọn tó dẹ̀ ló ní gbogbo títí junction mọ́ ti tẹ̀mù bẹ́ẹ̀ ni mọ́ ìtẹ̀mù mọ́ gbogbo ti ẹ̀pẹ́ wọ̀n yẹn wọnú ẹ̀pẹ́ lọ ìbílẹ̀ ni wọ́n ló ń ṣe iṣẹ́ yẹn pẹ̀lú conjunction with ọba Kàbírù Animashaun mo dẹ̀ sọ fún yín normally ọba Animashaun kí n máa pè lẹ́ni pé lẹ́kọ̀ọ́ pé lára àwọn godfather mi ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ni because mo ti mọ̀ kó tó jọba mo dẹ̀ tún mọ̀ bó ṣe jọba nígbà tó sì wà ń pè bí tán wà ń pè bí ní ìyàwó wọn yẹn ẹni tó yẹ kó ń fẹ́ as a first wife Alájà Mojí ọmọ òkè pọ̀ sú ló wá bá wọn ní ọjọ́ náà lọ́hùn torí ọba tí a mọ̀ gọ́gọ́gọ́gọ́ wọ̀ sí ọba kí lorúkọ ọba tó fún àyìn tó wá ń sọ̀mù yìí o tó nílé sẹ́yìn yẹn tọmọ ìwà nǹkan mẹ́kọ̀ọ́ ló lámù mo máa rántí ń sìn bọ́tì nítorí pé àǹtí mi yẹn lára àwọn area sister mi lára ìyàwó tó jẹ́ Animashaun ìyàwó Animashaun ni ṣó ti eyín Sídí Alájà Sídí ẹ bèrè lọ́wọ́ wọn mo dẹ̀ máa ń lọ sọ́dọ̀ ọba Animashaun dáadáa tẹ́lẹ̀ tóun náà máa ń sọ fún mi bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ Wasiu tún ṣẹlẹ̀ mo tún lọ bá ipe òkè o òun nígbà tí owó ti wá dé ń sìn o Wasiu ló ń kọrin fún gbogbo ọba tó bá ti dé o tán bá ti ń gbà wọn lójú tán slap wọn tán slap aráàlú wọn tán slap ìlú wọn Wasiu ló lọ ń kọrin fún wọn tán dẹ̀ fi gbogbo ẹ̀wọ̀n mi gbà yẹn bí ìyàwó wọn Kàfílà tó máa yọ̀dí sí Wasiu Ayinde lórí ibẹ̀ yẹn tó máa ní ijó ni ọba ayaba urú ọwà ijó ni ọba mi jó táwọn ọ̀rẹ́ ẹ̀ náà kẹ̀dẹ̀rẹ́ àti àwọn ọ̀rẹ́ mi tán dẹ̀ tún gbé fún mi pé ṣé ní Wasiu nǹkan o ṣe ló lọ ń bá ṣe ní
ó ní kó gbé ìyàwó Animasha wá bá òun nílé àwọn ìyàwó Animasha òun kọ̀ọ̀kan mo forúkọ bò láṣìírí tó ń lọ ń gbé ba níjẹ̀bọ́dé tó ń lo ìyàwó ẹ̀sẹ̀ jẹ́ kó jáde kó wá fi ìpè bí búra kó fi orí adé búra pé òun ò bá yàwó ọba Kàmọ́rù dì òun ò bá wọn sùn kì í ṣe gbogbo wọn o pọ̀mí ní mo forúkọ bò wọn láṣìírí. na you should be sure kò sí tó kàn mí pẹ̀lú yẹn dídó ló bo wọn sàrà ló bo wọn kí ló kò sí tó kàn mí pẹ̀lú ìyẹn kọ́ là ń sọ so when I'm telling you things kẹ́lẹ̀ mọ́ ọkọ tí mò ń sọ ìgbà yẹn ta ló ń jẹ́ ìbílẹ̀ ní ta ló ń jẹ́ ìbílẹ̀ ní mọ́ṣáláṣí tó wọ bàtà lè mú ta ló ń jẹ́ ìbílẹ̀ ẹni tí agbájé tó lòun fẹ́ jẹ tó lòun fẹ́ lọ sí rẹ́pù ń sìn àbí sẹ́ni lómi ìmọ̀ mi tó lòun fẹ́ lọ ó ṣáà lòun fẹ́ lọ sí Lagos kìíní kan rẹ̀ ó fẹ́ lọ represent ẹ̀pẹ́ ní Lagos House of Assembly mo rí kìíní ẹ̀ táwọn kan ti ń gbé látẹ̀pẹ́ you understand bàbá agbájé òun ló dàbí godfather mi very old man tó jẹ́ pé kí ọba ẹ̀pẹ́ yẹn kó tó jẹ òun lára àwọn ọba àwọn àgbàlagbà tó máa ń talẹ̀ ẹ̀pẹ́ nìyẹn do you understand ọmọ bàbá yẹn kẹ̀dẹ̀ tó jẹ́ àbúrò àgbájé tó ń jẹ́ láti mo ti gbé mọ́tò fún tó rọra sanwó díẹ̀díẹ̀ rí nígbà tẹ́ ní mo jò tí bẹ̀ sí ta mọ́tò ní ẹ̀pẹ́ yẹn so you cannot tell me the story of that place bàbá yẹn ọlọ́kọjà ṣé ló sọ fún mi gbà yẹn pé òun máa fún mi nílẹ̀ níjọ́ tó gbọ́ pé mo fọ́mọ òun ní mọ́tò mo rọra ń gbowó díẹ̀díẹ̀ ó wá kó má wà bá mi nú ilé mọ́ ìgbà tí agbájé tó sọ fún mi tó ní kọ́ lọ pé nígbà tó rí pé mo wà náà ìjà tó ní kọ́ lọ pè mí ọkàn fẹ́ rí mi ó ní wọ́n sọ pé ọmọ tí bàbá òun bí síta lèmi jẹ́ pé ọmọ tí bàbá òun bí síta pé wọ́n sọ pé sísà ni wa mo rẹ́rìn pé I'm from Ondo State o pé wọ́n sọ pé because wọ́n sọ pé mo náà sí bàbá gan bẹ́ẹ̀ ni I be doing my good thing to people but gbogbo yíyan olè lẹ́yà olè ẹ wá ní ẹ̀yìn tẹ̀ jáde kí n má bójú yín jẹ́ face to face àti mo wá dẹ̀ já mo rẹ́rìn láti bójú anybody jẹ́ mọ́mì mi ló bẹ̀ mí gbà pé kí n gbogbo tó bá kù kí n kàn fọwọ́ mú kí n lọ tún nǹkan mi tó bá kù ṣe kí n fi wọ́n lẹ̀ mo ìtọ́lẹ̀ kù náà mo ní mo tún fẹ́ ṣe ẹ̀dùn ẹ̀ máa ṣe báyìí fún mi ìwà nígbà ètò ẹ̀jẹ̀ máa pọ̀ tẹ́ ẹ̀ bá pọ̀ láyé máa pọ̀ lọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín ló dúkú ni yín ni bàbá yẹn sọ fún mi gbà yẹn ó ní òun fẹ́ fún mi nílẹ̀ torí pé mo ṣoore fún ọmọ ẹ̀ Latif mo rẹ̀ níbi ò fẹ́ wọ́n fi òkò sọ òkò fún wọn ní nígbà yẹn òkò ni wọ́n fi ń sọ ọba Animasha ń gò tí ìjọ ọba nígbà tí bàbá yẹn ti ń ta ilẹ̀ pẹ́ bàbá yẹn wà ní àwọn tó ń ta ilẹ̀ pẹ́ ó lóun fẹ́ fún mi mú ní kí ni fẹ́ fi ṣe because me greedy I don't even you know at times you don't even know the value of for things ó lè ti wà ní ẹ̀jẹ̀ yín tó bá yẹ máa ní Fúlàní gbalẹ̀ yín àwọn kiri kan gbalẹ̀ yín bẹ́ẹ̀ ni wọ́n ti ń ja olè yìí àwọn tó lágbára jù lọ bóyá àwọn Fúlàní tó lágbára jù lọ tó tó ayọ̀ ìbọn tì yín lórí ilẹ̀ yín ni tọ́rọ́ lè lẹ́yìn náà Wasiu mo gbalẹ̀ sí mo ralẹ̀ sí Ìjẹ̀bú-Òde tó four plot of land ni mo rà sí Ìjẹ̀bú-Òde ọmọ kan dẹ̀ ló sọ ń gbà yẹn ọmọ yẹn bíi student ló jẹ́ ní government college ojú orí mi à mọ́mì ẹ mọ̀ nǹkan nísìnyí lẹ́ máa ń appreciate o pé tẹ́ bá ti rán alẹ́ ń sìn ó máa appreciate in future mo ní mi ìfẹ́ wàhálà ó ní kò lè di wàhálà ọlọ́run ilé ìmọ̀ àrẹ́gbọ́ tó bá ti lówó ẹ̀ tó bá wà lóyìnbó tó ní kó máa ra ilẹ̀ jọ tó bá ti sí Nàìjíríà tó dẹ̀ kì í ṣe ayé assassin wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ padà ni o be careful mo regret buying a lot of things property tí mo invest owó sí ó cause me problem náà torí àwọn èèyàn tó ń gba nǹkan nìkan lórí èdè Nàìjíríà sí wọn ò ready láti ṣiṣẹ́ o tó bá rẹ́ lómi tó kàn sọ pé òun lówó ojú owó ẹ̀kọ́ ló ná o nígbà tá à ń sọ̀rọ̀ bí ìlú ṣe lè tó bá kàn réyàn tó ń náwó yàfùyàfù tó ń ṣe yàfùyàfù yẹn náà pé àwọn lówó àwọn lágbà àwọn ralẹ̀ káàkiri kì í ṣe owó wọn náà fi ń rà o owó gọ́ọ̀mẹ̀ntì owó tó ń gbé ní báńkì owó orí fraud oríṣiríṣi billions of naira wọ́n pín owó yẹn káàkiri báyìí ni wọ́n wá ń ra nǹkan oníkan káàkiri àwọn wèrè kan kàn dé lójijì wọ́n á máa represent ìbílẹ̀ gan kó lè má jó ló ní in tó polówó yẹn ó kò mọ̀ máa represent ẹnìkan tó jí owó Nàìjíríà gbé ni bẹ́ẹ̀ ni lára àwọn kan tó jí owó Nàìjíríà gbé tí wọn ò ní fẹ́ kí wọ́n mọ̀ pé àwọn làwọn ní wọ́n á máa represent wọn. ilẹ̀ ti Lẹ́kí láti òkun lọ́hùn yẹn ó ti yé yín èmi ò sọ pé mo fẹ́ di Dangote mi sọ pé mo tiẹ̀ fẹ́ di àwọn olówó wo ló tiẹ̀ kérékèké tó tiẹ̀ ní ẹ́sẹ̀tì burúkú tó máa gbalẹ̀ olóyè mi sọ pé mo fẹ́ di wọn bọ́ títí bá ti ṣe nílùú òyìnbó kò mí tí ìjọrọ Nàìjíríà ìlú òyìnbó ni mo wà tí mo ti ra gbogbo ẹ̀
mi ì ṣe politics rí politician ò fún mi lówó èmi mo fún politician òun politician tí mo mọ̀ rí èmi mo tún fún wọn ìbí ìbá ní kò send account number ẹ̀wọ̀n fún ẹ chíchì wọ́n tún máa lù ẹ́ sẹ́jẹ̀ ni wọ́n tún ní kó máa polówó fún wọn lọ́fẹ̀ẹ́ tó bá kọ̀ wọ́n tún máa sọ pé máa halẹ̀ mọ́ ẹ they don't have anything to offer you because bùkátà tó wà lọ́rùn wọn pọ̀ tó bá máa fún ẹ àfi tó bá yẹ pé wọ́n bìlì pé eléyìí náà nǹkan ó lè keep secret kó máa kówó sàkáǹtì ẹ ṣó ti yé wọn ò rẹ́dì láti tó bá ti kówó sàkáǹtì ẹ kó wọn bá wọn tọ́jú owó pamọ́ wọn ò rẹ́dì láti fún ẹ lówó kọ̀ọ̀kan tó bá dẹ̀ ti ní òbò tó fẹ́ ta kò dẹ̀ sóbò ń sìn tó sí mi ò ń ta òbò jẹun from beginning now mo fẹ́ wá analyse ṣé mo pé mo ti sọ pé ọmọ kan bọ̀bọ̀ kan ní South Africa náà mo sọ pé Sunday mo ní ó ṣe terrorist ṣé mo pé Wasiu máa fi system dá mi lóhùn padà ipe òun àti Paso bí mo ṣe gbé picture Paso jáde wọ́n sọ fún mi pé àti máa wọn àti Malaika wọ́n sọ fún mi pé irọ́ mo pa Malaika ọjọ́ tó wá sí South Africa mo sọ pé mi mo introduce Sunday sí Malaika mọ́mí mi pé ó ṣe ìyá àwọn criminal o tọ́n bá ti fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ báyìí bọ́n ṣe ń pẹ́ sábọ̀dù màmá yẹn kò ń ṣe lórí Facebook náà ti ń pè mí bẹ́ẹ̀ lójú ayé ni mọ́mí but mi ò ṣe mọ́mí wèrè fún anybody náà even ṣọlágun àtọmọ tí bá bí tó bá lóun ò fẹ́ gbọ́ tèmi máa tẹ̀ sójú ẹ̀ torí tó o bá fóògùn wọn oògùn tó bá ní tó o bá fi dára lé wàrà àtàgùn ò ní sásígbó mi ìlọ́gùn o mo kàn fi ń pa òwe ní pé àwọn aráalé kan máa bí pé wàá máa ní aráalé ni ò fẹ́ tu síta aráalé ẹ ò fẹ́ tu bòmí mọ́ra kí n pa ẹni aráalé ń jẹ́ aráalé burúkú tú mi láti kí n sọ ẹ́ lọ́rùn lẹ̀ ní ogun wọn I've been begging as if wọ́n máa ní kí lọ bẹ èèyàn tó ṣẹ̀ mí torí pé ó jù mí lọ lọ́jọ́ orí no be taboo be that no be juju be that ìwọ ló ṣẹ̀ mí ló yẹ kó o ṣe sorry wọ́n á tún ní kí n máa bẹ̀ ẹ́ fún kíni they expect me to come and beg you maybe they craze now I want to show you the face of K1 number one ṣé ti rí ojú K1 ṣé ti rí bí wọ́n ṣe darúgbó tí ẹ̀rẹ̀kẹ́ wọ́n sọ̀kalẹ̀ á ti máa lo àwọn oògùn àti oríṣiríṣi nǹkan tó máa jẹ́ kí fèsì ẹ̀ fáàmù sí tó náà ti jo èèyàn padà oorun gbà yẹn bí òkú ní mi ìpúrọ́ mọ́ K1 oorun báyìí bí òkú ni tó ti yé ìyẹn wá tó ti ń pè mí tipẹ́ mo kọ̀ agbájé yẹn nígbà tí mo wá sí Nàìjíríà mo ra ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ ṣọ́ọ̀bù yẹn ni Ambode wá wó tó ti yẹn òun ló gbé mi sí máa pé madam wọ́n sọ pé nice gbogbo èèyàn lè máa ń ṣe dáadáa fún gbogbo èèyàn tó bá wá sí Dubai báyìí ẹ máa ṣe dáadáa fún the girl is good kò sọ pápá ló ń jẹ́ bẹ́ẹ̀ o pé ṣe nice tó yìí kò yẹ ká má gbé yín jáde ká ṣe yín dáadáa ní Nàìjíríà gbàtẹ́ wa ó fi ti Wasiu torí pé Wasiu ti pè mí títí mo kọ̀ mí wá síbẹ̀ ni ó fi sísẹ́mù tọ̀ mí lọ sílé Wasiu agbájé tó ṣorí bí orí àgbọ̀n bẹ̀ yẹn tó wá ní mo ń dá orúkọ wọn ta ni wọ́n tí wọ́n bá fi wọ́n ṣe ṣáàmà ṣebí tíṣà ni níjà ní kí ọ̀rẹ́ tèmi ṣe fún àbúrò ẹ̀ ṣóun ṣe fún nígbà tèmi ti ṣoore fún àbúrò ẹ̀ yẹn tí mo dẹ̀ ṣe dáadáa fún bàbá ẹ̀ yẹn tí mo gbọ́n bàbá wọn lé yẹn ṣé òun ti ṣe oore yẹn fún bàbá ẹ̀ àti àbúrò ẹ̀ kó tó di pé mi ṣe oore yẹn fún kẹ́nìbọ̀dì má fi tó bá ti lọ sí house ó jẹ́ anything ìwọ náà ti jẹ́ ordinary person tó jẹ́ nobody rí tẹ́lẹ̀ o lè wá sọ pé wá jẹ́ somebody wọ́n ti wá fún ẹ báwo tí wá lọ sí chairman kó yàgbó lọ́bì kan rí o wá dókò díẹ̀ hànà mọ́yàn lọ́wọ́ me no want that èmi ti ṣe dáadáa yẹn kẹ̀dẹ̀rẹ́ àwa àlẹ́ expire torí pé o lè lọ sí kódà kó jẹ anything o lè kú òmẹ́ tó bá ti kú òmẹ́ náà sìn tó o bá lọ déédéé tó bá tún lọ ní ọ̀gá àjàjà kó lọ prove ẹ kó lọ jẹ́ pé tó ní ó lọ prove ẹ wọ́n lọ rí fraud lọ́wọ́ ẹ̀ lára tán lọ prove ẹ ẹ̀wọ̀n ló ń lọ owó yẹn á ṣe pé padà wọ́n á seize majority of the property owó yẹn á padà tán àwọn ò jalè díẹ̀díẹ̀ tí ìta bá ní Nàìjíríà máa tún máa gbà lọ́wọ́ wa ẹ̀yin supporters ẹ̀yin politician yìí ni wọ́n máa ń fẹ̀yìntì nígbà míì láti máa sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan burúkú bẹ́ẹ̀ ni tí màá jẹ́ pé bí APC tó wà ní gbòǹsì egungun Wasiu lè lo tó yàtí egungun olórí gbèsè tó ń pè ní Malaika yẹn ó wá sí ẹ̀pẹ́ ó yin ìbọn ó bí mẹ́ta tó tẹ̀lé wá lọ́jọ́ yẹn lọ ní 2000 and kìíní náà ó yin ìbọn pa èèyàn lẹ́pẹ́ kò wá sẹ́pẹ́ for so long ọmọ skul kan ló yin ìbọn pa Wasiu náà bó ṣe yin ìbọn pa èèyàn ní oṣù nìyẹn
wọ́n ń pààyàn àwọn celebrity yìí wọ́n ń pààyàn ètò bá tún wọ́n á tún dúró èèyàn. ẹ̀yin lè máa rẹ́ nìkan tó wá láti Èkìtì lè máa fi sísẹ̀mù lè máa ní láti ẹ̀pẹ́ ló ti wá tó bá ti pa irú kéèsì Mohbad yẹn sì torí bàbá ẹ̀ wá láti Èkìtì wọ́n mú wọ́n jọ ń kí ẹ̀ dànù wọ́n yóò kí ẹ̀ dànù wọ́n fẹ́ kán rí kéèsì yẹn ṣe torí pé wọ́n máa sọ pé torí pé Wùmí jẹ́ wá láti ẹ̀pẹ́ property ẹ̀yẹ ó dẹ̀ gbúdọ̀ lẹ́sẹ̀ pẹ́ àwọn Fúlàní náà máa bò yín mọ́lẹ̀ tó bá bò yín kò sí nǹkan tá a máa ṣe sí sójà gbò tó máa bò wọ́n tó pa wọ́n lè ní wọ́n á tún pọ̀ sí àwọn àlùmọ́jèrè ti pọ̀ àwọn imported Fúlàní pọ̀ gan tó tún máa ń kó wá tó máa kó wọlé láti other country because ẹ̀yin fúnra yín ò lè níyín you are stealing people's things àwọn èèyàn ti fi ìkanra irú àwa ti fi ìkanra gbàdúrà Ọlọ́run ti ń gbọ́ àdúrà yẹn lójú afẹ́fẹ́ lè ṣe ní pé ìṣòro ń pọ̀ bẹ́ẹ̀ náà ẹ ronú kú àdá kí ìtura balẹ̀ bá yín ẹ bá ti sọ pé fáfara ní olódodo ara máa ní ẹ̀yin náà ni. eléyìí ó lè bí anes àti àfa èlé alájì tájù tó ní company sí Dubai ìtìyé eléyìí Stella nìyẹn Stella Barin tí mo ló ń fi àwọn ọmọ ṣe trafficking tó ń kó when I tell you story it's not by cho. I tell you nothing but the truth. I don't lie. Ọ̀rọ̀ pọ̀ nínú mi kì í ṣe gbọ́rọ̀ ni mo ṣe tán tọ́wọ́. Ọjọ́ tí mo kọ́kọ́ promote Malaika lélẹ̀ tán ní kí wọ́n open ground. Ṣé rí bó ṣe gbẹ́njọ́ yẹn? Ṣé rí ṣẹ́ẹ̀tì tó wọ̀ ǹjọ́ lọ? Ṣé rí pé ìjù lọ? Wọ́n ya ní ṣẹ́ẹ̀tì yẹn wọ̀ ni. Torí aṣọ kò sáṣọ lọ́rùn ẹ̀ mọ́. Ṣẹ́ẹ̀tì yẹn tó wọ̀ yìí nígbà tó dé Dubai ni wọ́n ya lára àwọn tó wà ní Dubai ló bọ́ sí lọ́rùn. Kò sí torí gbogbo ilẹ̀ gbẹ. Kò rí owó tíkẹ̀tì ẹyọ kan. Wọ́n sọ fún gbà yín pé tí ẹ ra tíkẹ̀tì ẹyọ kan tó bá ti dé wọ́n máa kó àwọn ọmọ tó ń lùlù ní ṣọ́ọ̀ṣì wọ́n á kó wọjọ fún ẹ. Wọ́n lè jẹ́ kó wọ́n lè fi kọrin á lè rí owó díẹ̀ kò rí owó dé airport ó lẹ́nìkan promise ní pé òun máa ra tíkẹ́ẹ̀tì fún ní airport ó dé airport ẹni yẹn disappoint kò rí ẹni yẹn ìyẹn lèmi wá ra ọjọ́ tó ń wá sọ fún mi ní Nigeria celebrity èmi rò pé bó ṣe rọ̀ mí lọ́rùn ló rọ kó máa rọ̀ wọ́n lọ́rùn àṣẹ fake life ní majority máa ń live ayé àwọn tó bá lóhùn wọn máa ń fẹ́ lincoln nísìnyí thank God for àwọn tó ní social media bírú YouTube Facebook àti Instagram gbogbo bí wọ́n ti ń rówó yẹn àti TikTok nǹkan tó gbà wọ́n lẹ́nìyàn wọ́n pọ̀ ju èkúté ilé lọ tó bá rí ẹ tó bá dólówó tó bá kọjá láàrin wọn máa jẹ ẹgbẹ̀rún kò sówó tán fún wọn tán máa ń gbà tó máa rí gbà padà